ọmọ Olúbàdàn. ẹ bá fún ẹlẹ́gà ni bẹ́ẹ̀ ṣe Ìbàdàn èmi lè wà bẹ́ẹ̀ ti ń jà kí ló dùn wọ́n lẹ́yìn àgbo ẹ̀yìn ìyá rẹ̀ ní kí ni wọ́n máa daṣọ́ bu ọlábáwí ni. dúró àdínlé bá tó sọ fún ọ. wọ́n máa daṣọ́ bu ọlábáwí ni. sẹ́sìn náà kù ní ìṣẹ́ ń gbọ́ báyìí. gbogbo ẹ̀rọ tó bá ń láyà tí bá ń fa ọláyà ń gbàgbà ta kòkó rẹ̀ àti tara yóò bàjẹ́. ọmọ àdàsọ ọmọ ọlọ́bàwí ni o. lọ́nà wo kò sẹ́ni bá ṣe tá àfọlọ́hún. ọ̀rọ̀ tí o ti tọrọ wọ bílọ́gàsì wèrè mo ń lu ọmọ kan níjọ́ ní mo wá wò ó sì ń bá aṣọ kó oríyọmí amzat ẹni tó ló pa mí lẹ́kún fún bẹ̀rẹ̀ tí wọn náà sì bàbá wọn bẹ̀rẹ̀ lẹ́yìn Ìbàdàn wọn sọ ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ báyìí ẹ̀yin ọmọ ìlú Ìbàdàn ní náà dá mi lóhùn tá a bá rí ẹ tó fún ẹnu kan bá Ìbàdàn tá a rí ọmọ Ìbàdàn kó jáde ọ̀sáyére wọ́n daṣọ́ bu ọlábáwí ni. the singles. ebi kò ní mo pé báyìí kọ́ bẹ́ kọ̀ndẹ́mù mi láàrin èèyàn òun yàrá mọ́ lọ́wọ́ ni. wọ́n bẹ ọ lálẹ́ òru ni. àgbàlagbà mọ̀ sí bá ẹ dákun ẹ wò tí a torí mo ti ń ṣe ọba ló ṣe àwa o. bẹ́ẹ̀ yòókù wọ́n ti ń já tí a mo ti ń ṣe bí ọ̀sán yìí o. lóru ọmọọṣẹ mọṣẹ lọ mọlọ gbọrọ oríjìnrere. àlẹ́ ìkàbí tó ti sòlítọ̀ ní sẹ́rà wájà
torí mẹ̀kúnnù tó bí tàní. ولا تأبابر سفه وطيش. ọ̀rẹ́ náà ṣe ẹ̀rọ kí n ṣàdúrà. ẹ̀yin ni grand commander ṣé mo lè ṣàdúrà. wọ́n ti jọba nìbàdàn yìí brọ́dà mi lórí Ládọjà yìí ẹ wo kámẹ́rà ẹ káwé ẹ rí lórí Ládọjà yìí oh God mi ojú máa ń tì mí àti máa sọ̀rọ̀ lórí kíní ṣùgbọ́n mo bold lórí Ládọjà yìí agbára wà fún mi mo ní egun láti sẹ́ pé bàbá yìí ó tó kájú ẹ̀. kí ni kọ́tẹ́ rí tẹ́ fi òpó tó kájú ẹ̀. ojú òní tì yín sẹ́yìn tán bá bí ọmọ láti kékeré tó bá jọmọ olóríire sóyè yín sà tógo ẹ̀ bá tàn láàrin àwọn òbí ẹ̀ yóò ti mọ̀ bàbá yìí ní ògo kìí ṣe kékeré ògo rẹ̀ ó tún máa ń kan ẹni tí pé tó bá kàn wò lára signboard báyìí ògo rẹ̀ yóò mọ̀ gbóhùn tọ̀ náà nínú. ìgbẹ́ tún ti gbé mi débẹ̀ sọ tí mo ṣe ń rántí wọ́n signboard sí ògo bàbá tí mo náà rí wa. ògo máa ń gbé mi nínú bí ìgbà tó yẹ pé kó jẹ́ dádì mi ọkọ ló ṣeé ṣe ni ṣùgbọ́n èmi náà rẹ̀ ni bí mi Ọlọ́run ó ṣe àdúrà ipò tí bàbá yìí wà. àdúrà wo lẹ fẹ́ ṣe fún ọba báyìí lẹ́sìn. àdúrà tí mo fẹ́ ṣe fún ọba yìí ni pé gbogbo ìgbà tí ó fi lò ní orílẹ̀ ilẹ̀ tó wà yìí yóò rẹ̀ mí lò. àmín. àwọn tó máa ń dín ẹ̀mí kù tí wọ́n sọ ẹlẹ́mìí gúngún dẹ̀ lẹ́mìí kúkúrú wọn à ní rí ẹ̀mí tiẹ̀. àmín. bàbá inú mi dùn gan. kí lórúkọ tí yín. orúkọ mi gangan ni Ibrahim ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ mí sí Paraga láti fọkọ̀. ojú ọgá láti fọkọ̀ ẹ wá ti lọ. Paraga láti fọkọ̀ níbo lọ́sìn mi Olúmọ lọ̀gá. ok Paraga láti fọkọ̀. tó ṣe kí ni tó wà. orúkọ mi ni Chief Adégbóyèga àrólé balógun ọdẹrìnlọ èrè balógun ọdẹrìnlọ tí ó wà ní iwájú mọ̀kó gangan bàbá wa a ti ń jẹ ọba nílẹ̀ Ìbàdàn ọjọ́ ti pẹ́ báwo ni eléyìí ṣe yàtọ̀ kílẹ̀ lè sọ nípa ọba eléyìí tá a fẹ́ jẹ. Destiny can never be changed eléyìí yàtọ̀ tí wọ́n ń gbọ́ ó yàtọ̀ Ládọjà ló ń jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́jẹ́ mi bàbá ogun kọ́lọ́jẹ́ kárí tí a sì ń bẹ̀ lásìkò tí a sì gómìnà wọ́n máa ń pé Ládọjà dé ìdẹ̀ra dé Ládọjà tó ń padà dé báyìí ìdẹ̀ra ti wọ̀lú Ìbàdàn. kí gangan lè sọ nípa bàbá wa ọba Rashidi Adéwọ̀lú Ládọjà sá. wọ́n jẹ́ àkàndá èèyàn Ọlọ́run fi wọ́n rọ́pò àwọn ànábì kọ̀ọ̀kan ni wọ́n bí wọn ní 1944 àwọn nọ́mbà 44 Olúbàdàn of Ìbàdàn land àṣàyàn ni wọ́n. orúkọ yín mà. orúkọ mi ni Ọláìdé Oréníwọ̀n Ìyóṣà mọ̀pólàwà ọ̀nà ẹgbà Adéwọ̀lú gbogbo wa lọ́dá lókòwò ọba alálùbáríkà ni. èmi gẹ́gẹ́ bí ẹnìkan kò lówó ṣẹ́ Adéwọ̀lú dání lókòwò aṣọ mọ̀ntà tọ́taṣọ Ládọjà inú mi dùn Adéwọ̀lú yọ pẹ̀ lórí ọba fún wa. kò ní sunkún ọmọ ẹrù tábí àmì ètò òun ò ní gbé ká mọ́lé. ìgbà rẹ̀ ṣe ètò àlá Ládọjà ọsọ gbowó dọjà gbogbo ẹni tí ò lówó ṣẹ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mọ̀ yáwó eléle ni ẹni gba Ládọjà débẹ̀ bọ́ taṣọ rẹ̀ inú mi dùn wọ́n yáwó eléle mọ́ tí ẹ ò ní bàjẹ́. èmi ni Babátúndé Sulaiman Jagaba hàn gbogbo níṣu àdúrà tèmi yìí bí ẹnìkan ni pé ọlọ́njẹ́ bẹ́ẹ̀ mi bàbá ogun àsìkò tí bàbá wa ẹ̀ débẹ̀ gbogbo ọmọ ìlú Ìbàdàn àti ẹni tó já àlejò nílùú Ìbàdàn gbogbo wa la mọ̀ sí dáadáa. orúkọ mi ní Dásọ́lá Àtilọ́lá. aláṣọmọ Ìbàdàn ní mà. Ìbàdàn ní mi láyé ní Àràgbà ọmọ Àràgbà bàpá àlà. bó nínú yín ṣe dùn tó. inú mi dùn gan-an wàláhì inú mi dùn bàbá dáadáa ni wọ́n jẹ sẹ́nitọ̀ wọ́n jẹ gọ́vnà wọ́n tún wáá fẹ́ jọba Adéwọ̀lú tó tún gbá Adéwọ̀lú àti pé wọ́n tú àlà yọ dẹ̀ wá lọ́rùn yọ rọ̀ wá lọ́rùn á rí jẹ á rí mu á rí ná á rí lò bí kò ní sípà kò ní sọmọ wa owó ò ní tán lọ wa owó ètò lápò wọ̀yọ̀wọ̀yọ̀ á mọ̀ rí náà mọ̀ rí lónìí wọ́n ti wá ń jọba ní ó Nàìjíríà nọ́mbà 1 ní Ládọjà Gbádéwọ̀lú tó tún Gbádéwọ̀lú ẹ pàtẹ́wọ́ gbọ́gbọ́. àti ìjọba eléyìí yàtọ̀ Ládọjà ó yàtọ̀. ọkọjá bẹ́ẹ̀ bàbá dáadáa ni bàbá tírì wà ní. ó ṣe gómìnà ó ṣe sẹ́nitọ̀ ó tún wá tún fẹ́ jọba ló tó wá dùn tó. àní dààmú Ọlọ́run ó gbòrí ọmọ tàwa náà so gbogbo ọmọ tí a náà ní ó sórí e lágbára Ọlọ́run àwọn náà wà rẹ́ mi lò ó ní kúrò rèwerèwe lágbára Ọlọ́run. èmi ní MKO meat seller of Ọjà'ba market and Alágolo. a ti ń jọba nílẹ̀ Ìbàdàn ọjọ́ ti pẹ́ báwo ni eléyìí ṣe yàtọ̀ sí níta tí ń jẹ sà. ìyàtọ̀ wà ń bẹ̀ débi wípé àti ẹ̀sìn ìtòrírú ọba eléyìí rí ọkọjá bẹ́ẹ̀ Ládọjà olóyè mẹ́ta ni hàn
olóyè mẹ́ta ó ṣe sẹ́nìtọ̀ ní Ìbàdàn ó tún ṣe gómìnà ní Ìbàdàn ó tún mọ́ba wálé wa Rásídì olóyè mẹ́ta Rásídì olóyè mẹ́ta wọ́n ṣe sẹ́nìtọ̀ ní Ìbàdàn wọ́n ṣe gómìnà ní Ìbàdàn wọ́n tún mọ́ba wálé wa. ọmọ alágẹ̀dú ẹ̀kọ́ àlejò ọba tuntun. ààrẹ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ àlejò ọba tuntun. gbogbo ará Ìbàdàn pátápátá. ẹ̀sìnkú àlejò ọba tuntun. Ìbàdàn tiwa owó la fi ṣayẹyẹ. Ìbàdàn tiwa owó la fi ṣayẹyẹ. Olówó ni wá o a kì í ṣolòṣì. Ìbàdàn tiwa owó la fi ṣayẹyẹ. Tó fi jẹ́ wípé àtọmọkùnrin àtọmọbìnrin Ìbàdàn ọmọ ọlọ́lá ni wá. Àtọmọkùnrin àtọmọbìnrin Ìbàdàn ọmọ ọlọ́lá ni wá. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo